Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa làgbà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń jẹun lójú oorun, gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń jẹun lójú àlá, ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá gbọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lọ́jọ́ tèní, torí ń pé pánsá ò fura pánsá já, àjà ò fura àjà jìn, bónílé ò bá fura olè yóò kò. Àwa ò ní bá wọn jẹ̀jẹ̀kújẹ lójú oorun, ẹ bá ń ṣàmì àdúrà. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní ẹlòmíì yóò jẹun lójú oorun, ẹlòmíì yóò jẹun lójú àlá, tó bá wá jí sáyé báyìí yóò rí àpẹẹrẹ ń pé òun jẹ nǹkan báyìí lójú oorun. Bẹ́ẹ̀ náà lẹlòmíì bá wá sùn tó bá jẹun lójú àlá, tó bá wá padà jí sáyé kò ní rántí nǹkan tó jẹ lójú àlá yìí, yóò kàn mọ́ rí àpẹẹrẹ ń pé ọ̀nà ọ̀fun tòun ò jágara bíi ti tẹ́lẹ̀ mọ́. Ó burú jáì. Nǹkan burúkú ni pé kí ènìyàn gbàgbé àlá tó bá là, torí gbogbo àwọn ẹni tí bá ti ń gbàgbé àlá tí wọ́n bá lá, irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n yìí sábà rí ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ gbésí ayé wọn. Ìtẹ̀síwájú ni gbogbo àwọn eléyìí. Ibi tá a wá ń lọ gangan rèé. Ìṣòro owó àbí ogun wo ni oúnjẹ ojú oorun lè fà sígbésí ayé ọmọ ènìyàn? Ibi tá a wá ń lọ gangan rèé. Mò ń bọ̀ mi tí dé. Ìrírí ayé TV àwa ni bàbá. Kí n má bàa gbàgbé, toró ṣe kókó ṣe pàtàkì kí n dárúkọ mi lórí ètò fún àǹfààní àwọn ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí. Muhammadu Akówódé Vakurede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ọ̀dọ́ ni mi kì í ṣàìmọ̀ fọlọ́kọ yín lórí ìkànnì tá a wà yìí. Ẹ bá wa tẹ ibi tí wọ́n kọ sábọ̀ ní ìsìn nísàlẹ̀ yìí, kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí, ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà tẹ́wọ̀n lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́ ẹ tún mọ̀ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Kí wá ní ogun tàbí ìṣòro tí oúnjẹ ojú àlá ó lè fà sígbésí ayé ọmọ ènìyàn? Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ náà. Ìrírí ayé TV àwa ni bàbá. Àní ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n máa ń jẹun lójú oorun. Kódà gan ẹlòmíì ìgbádùn tí ò jẹ rí lójú ayé rẹ̀, ojú oorun ni ó ti máa jẹ. Tó bá wá jí báyìí yóò tún wá igi, yóò tún bẹ̀rẹ̀ sí ní tayín, inú rẹ̀ yóò máa wá dùn yín pé oore ń bọ̀ lọ́nà fóun ni. Ó burú jáì, ó sì léwu fún ẹ púpọ̀. Bí ọ̀rẹ́ mi kan tó wá sọ fún mi wá lọ yín pé Bàkúrédé òun mọ̀ jẹ ṣàwámà lójú oorun. Mo sọ fún yín pé ọ̀rẹ́, àpẹẹrẹ burúkú ni o. Ó ní Bàkúrédé, ṣàwámà ni mo mọ̀ sọ kì mọ̀ iṣẹ́ bọ̀. Mo ní ọ̀rẹ́ wò ó, ayé àtijọ́ ni wọ́n ń fi ẹ̀kọ, ẹyin àtepo pupa gbé ẹbọ. Ṣùgbọ́n ayé tá a wà nísìn kò rí bẹ́ẹ̀ mọ́. Ìtàn màlúù, àwọn tọkí, àwọn ẹ̀fọ́ ẹlẹ́mìí méje, òun ni wọ́n fi ń gbé ẹbọ lóde ìní. Kódà àwọn ẹyẹ gúngan tí wọ́n ń jẹbọ, wọn ò fẹ́ mọ jẹ̀kọ àtàkàrà mọ́ lóde ìní. Àwọn àgbà náà tí wọ́n sì ń gba ẹbọ, wọn ò ráyè láti gba ẹ̀kọ àti epo àti ẹyin lóde ìní mọ́. Bí kì bá ṣe àwọn pàmò kíká, àwọn ẹyin tó ti mùtà, àwọn ẹ̀fọ́ rírò, òun ni wọ́n fi ń gbé ìpèsè fáwọn àgbà lóde ìní. Àgbà lọ àgbà bọ̀, lẹ́yìn ọjọ́ 4, ará alé mi yìí mọ̀ pè mí, ó ní Bàkúrédé wọ́n mọ̀ ti dá mi dúró níbi iṣẹ́. Mo ní kí ló dé, kí ló ṣe? Ó ní mo mọ̀ pé fi débi iṣẹ́ ni, ọ̀gá sì torí rẹ̀ ó dá mi dúró lẹ́nu iṣẹ́. Mo ní mi ò sọ fún ẹ. Mo ní ohun tó jẹ lójú àlá, ṣàwámà tó jẹ lójú àlá, iṣẹ́ ayé ni. Ṣó wá yẹ kí ọ̀gá ẹ torí pé ó pẹ́ fi débi iṣẹ́ kó dá ẹ dúró? Torí náà kò sí ohun táyé ò lè fúnyàn jẹ lójú àlá. Àdúrà tiwa ni pé ká má bá wọn jẹ̀jẹ̀kújẹ lójú àlá. Bí wọ́n bá ń pín sàláàdì lójú àlá, wọn ò ní pín kẹ̀mí àtìyín.
ẹ bá ń ṣàmì àdúrà. Ní báyìí ẹ wá jẹ́ ká gbọ́ àwọn ìṣòro tí oúnjẹ ojú àlá máa ń fà sí ayé ọmọ ènìyàn. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn kí n dá tọ́mì díẹ̀ náà. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní ọ̀nà méjì làìsàn wárápá máa ń gbà wọ ilé ayé ọmọ ènìyàn. Ọ̀nà àkọ́kọ́, èèyàn lè jogún àìsàn yìí. Ọ̀nà kejì, ayé lè fi àìsàn yìí fi ṣe ènìyàn. Ọ̀nà táyé máa wá ń gbà fi àìsàn yìí ṣe ènìyàn, òun náà ní látara oúnjẹ ojú oorun. Bí wọ́n bá fún ẹlòmíì níjẹkújẹjẹ lójú àlá, àìsàn wárápá lè gbabẹ̀ wọlé sára ènìyàn. Àfi kí Ọlọ́run kó là wá lọ́wọ́ ogun tí àwọn ẹ̀mí òkùnkùn máa ń gbà fi ṣe ènìyàn. A ò ní bá wọn fa àìsàn lògbà, àwọn ọmọ wa náà wọn ò ní bá wọn fa àìsàn lògbà. Ẹ yọ abọ́ rẹ̀ sọ́tọ̀, ẹ bóúnjẹ rẹ̀ sọ́tọ̀, kò ní jẹ́ tiwa. Torí téèyàn bá ya wèrè, wọn ò bóúnjẹ tiẹ̀ sọ́tọ̀ fún un ni. Béèyàn bá kó wárápá, wọn ò bóúnjẹ tiẹ̀ sọ́tọ̀ fún un ni. Wọn ò ní ya oúnjẹ tiwa sọ́tọ̀ fún wa. Ẹ bá ń ṣàmì àdúrà. Lára ogun tí oúnjẹ ojú oorun tó lè fà sáyé ọmọ ènìyàn, ẹ jẹ́ n tó mú kan wá fún yín. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn ná. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní oúnjẹ ojú oorun máa ń fà á kí ènìyàn máa fetí gbọ́ oore, kí oore ọ̀hún má sì padà tẹ̀yàn lọ́wọ́ mọ́. Bí wọ́n bá ṣàdéhùn owó fúnyàn kan, àbí tí wọ́n bá ṣàdéhùn oore fúnyàn kan, wípé tó bá di ọjọ́ báyìí báyìí, wá gba nǹkan báyìí báyìí, bó kù dẹ̀dẹ̀ kí ọjọ́ ọ̀hún ó pé ẹni yìí lè sùn kó lálàá pé òun jẹun lójú oorun. Tó bá wá débẹ̀ kò wá ní rí owó yìí gbà mọ́, àbí bó kù dẹ̀dẹ̀ kí ọjọ́ yìí ó pé wọ́n lè padà pé ẹni ọ̀hún pé mọ́ wulẹ̀ wá lọ́la mọ́ o, mọ́ wulẹ̀ wá nírọ̀lẹ́ mọ́, torí owó tá a fẹ́ gbé fún ẹ kò sí ńlẹ̀ mọ́. O sì fura síra rẹ̀, ohun tó jẹ lójú oorun yìí, ǹjẹ́ o ti ṣèwádìí rẹ̀? Ǹjẹ́ o ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀? Ṣé kìí ṣe ń pé ogun ńlá ló fẹ́ wọ ìgbésí ayé rẹ̀? Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ máa ń ṣòwò, ẹ jẹ́ mú kan wá fẹ̀yìn náà fún àǹfààní ẹ̀yin èèyàn mi tẹ́ wà lórí ètò yìí tó ṣe ń pé káràkátà lẹ́yìn náà máa ń ṣe. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dá tọ́mì díẹ̀ náà, mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní oúnjẹ ojú oorun a máa fa gbèsè àti ìdá owó sí gbèsè ayé ènìyàn. Tí ayé bá fẹ́ sọ èèyàn dẹ́dùn arìnlẹ̀, bí ayé bá fẹ́ sọ ẹni títí ń rí jẹ dá láìrí jẹ mọ́, wọ́n á sì gbàlejò rẹ̀ lójú oorun, wọ́n á gbàlejò rẹ̀ lójú àlá. Àwọn ohun tí ò jẹ́ lójú ayé gbogbo rẹ̀ ni wọ́n gbé síwájú rẹ̀ lójú àlá wípé kó máa jẹ lọ, òun náà yóò sì máa jẹ mùlá lójú àlá. Má gbàgbé gbogbo àlejò tí wọ́n gbà ẹ́ lójú àlá yìí, àìmọye owó ló padà fi san lójú ayé, torí ń pé lẹ́yìn ọjọ́ díẹ̀ gbèsè lórí gbèsè ni ó mọ jálura wọn fún ẹ. Bẹ́ẹ̀ lọ̀dá owó yóò tún máa wá dá ọ. Ìwọ tó ń rí owó bíi mílíọ̀nù kan láàrin ọ̀sẹ̀ kan tẹ́lẹ̀, ó lè bẹ̀rẹ̀ sí ní máa rí àpò mẹ́ta àbí kó mọ́ tó àpò mẹ́ta láàrin oṣù kan mọ́. Ayé ti gbàlejò rẹ lójú àlá nù, àfi kó o múra síra rẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń ṣòwò kátàkárà, ẹ̀ ní jẹ gbèsè, bẹ́ẹ̀ ni gbèsè ò ní mọ̀ yín. Ẹ ní fíláṣì gbèsè, bẹ́ẹ̀ ni gbèsè náà ò ní fíláṣì yín. Ẹ bá ń ṣàmì àdúrà, torí tó bá dára fún yín, yóò dára fáwa náà lórí ètò tá a wà yìí. Ẹ mọ́ gbàgbé, ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí, ká lè ní lọ síwájú jù báyìí lọ. Àtàjèrè àràjèrè fún yín nílé lóko lájò àti lẹ́yìn òde, ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ ajé. Ẹ bá ń ṣàmì àdúrà. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Èyí tí mo tún fẹ́ mẹ́nubà òun ni pé oúnjẹ ojú àlá a tún mọ sọyàn dèrò ẹ̀yìn. Àìmọye àkọ́bí tí ò lè ṣe bí àkọ́bí mọ́ nínú ilé, àìmọye àkọ́bí tí ò lè ṣe bí àkọ́bí mọ́ nínú ẹbí, tó ṣe ń pé ará iwájú ni wọ́n, ṣùgbọ́n wọ́n ti dèrò ẹ̀yìn torí ń pé wọ́n jẹun lójú àlá, torí ń pé ayé gbà wọ́n lálejò lójú àlá. O sì múra síra rẹ̀, o sì wá rìnkúrìn ẹsẹ̀ rẹ̀. Oúnjẹ lẹlòmíì jẹ lójú àlá tán tí wọ́n sì gbapò lọ́wọ́ rẹ̀. Oúnjẹ lẹlòmíì jẹ lójú àlá tán tí wọ́n yọ níbi iṣẹ́. Àìmọye àkọ́bí náà ni wọn ò ní nǹkan àgbà lọ́wọ́, tó ṣe ń pé àwọn àbígbẹ̀yìn wọn ní nǹkan wà lọ́wọ́ rẹ̀. Ayé ti gba sátidé lọ́wọ́ rẹ̀, wọ́n ti gbé Sunday sí ẹ lọ́wọ́ ni. Ìwọ ni kó o wá rìnkúrìn ẹsẹ̀ rẹ̀.
ìwọ ni kó o má dúró tẹ̀tẹ̀ torí pé ayé gan ò dúró lásán bó ṣe wà yìí. Gbé bọ́dì rẹ báyìí kó o má bàa wálé ayé lásán. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ wá jẹ́ kí n mú kan sí i lọ́jọ́ tèní. Gbogbo ẹ̀yin tó ṣe ń pé ẹran kórìíra wà lára yín. Bóyá lẹ mọ̀ yìí pé oúnjẹ ojú oorun, oúnjẹ ojú àlá àtúmọ̀ fà á. Bó o bá jẹun lójú àlá, ayé lè gba bẹ̀bẹ̀rẹ̀ sí ní kórìíra rẹ̀. Ẹ dákun ẹni táyé ń kórìíra rẹ̀, báwo ló ṣe fẹ́ rọ́nà lọ? Ẹni táyé ń kórìíra rẹ̀, báwo ló ti fẹ́ rọ́wọ́ yọ láwùjọ? Ẹ̀yin ò mọ̀ yín pé ara èèyàn lóore wà ní. Báyé bá kórìíra rẹ̀, báwo ló ṣe fẹ́ róore látọ̀ra wọn? Bó o bá jẹun lójú àlá, má dúró tẹ̀tẹ̀rẹ̀. Gbìyànjú gbé àwọn ìgbésẹ̀ láti fi wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé rẹ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Àní mélòó la fẹ́ kà nínú eyín adípèlé? Mélòó la fẹ́ sọ nínú àwọn ìṣòro àwọn ogun tí oúnjẹ ojú àlá máa ń fà sígbésí ayé ọmọ ènìyàn? Ju gbogbo rẹ̀ lọ, ohunkóhun tó o bá jẹ lójú àlá, má ròyìn pé ìgbádùn ni o. Kò sí ohun táyé ò lè fi gbàlejò èèyàn lójú àlá mọ́ lóde ìní. Torí ayé ti ń sún lọ, bó ṣe ń sún lọ náà bẹ́ẹ̀ là ń tẹ̀lé rẹ̀. Kó o sì gbìyànjú kó o má bàa máa gbàgbé àwọn àlá tó o lá. Gbìyànjú láti máa rántí àwọn àlá tó o bá lá. Torí pé gbogbo ẹni tí bá ń gbàgbé àlá tó bá lá, irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ wọn yìí sábà tètè rí ọ̀nà àbáyọ sí ìṣòro ayé wọn. Mo gbà á ládùúrà lẹ́ẹ̀kan sí yín pé a ò ní bá wọn jẹ̀jẹ̀kújẹ lójú oorun, a ò ní bá wọn jẹ̀jẹ̀kújẹ lójú àlá. Báyé bá ń pín sàláàdì, bọ́n bá ń pín ṣàwámà, bọ́n bá ń pín tọ́kí, bọ́n bá ń pín ẹ̀fọ́ ẹlẹ́mi méje, bọ́n bá ń pín àwọn pọ̀nmọ́ kíká lójú àlá, wọn ò ní rántí èmi àti yín. Ẹ bá ń ṣàmì àdúrà. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ wò ó, mi ò ní torí àwíjàre kí tó tán lẹ́nu. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀, ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Bẹ́ẹ̀ bá sì fẹ́ bá mi ní gbólóhùn náà ni. Ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí. +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Kẹ́ ẹ tún mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ̀yà àgbè mi ṣetán rẹ̀ ló ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rẹ̀ ló ìkosùn, lékèlékè mi ṣetán rẹ̀ ló ìkẹfùn. Mi máa fi léyìí ṣe lọ́lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá, ẹ̀yin ní mọ̀ bá, ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nẹ̀ wò. Ẹni tó bá ní mọ́ bọ̀, òun ní débà o. Muhammadu Akówódé Bakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, Máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún mọ pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o. Mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Àgbàlẹ́tù ọmọdé lawó, Ìrírí Ayé TV, àwa làgbà.